wọ́n ti sá káàkiri wọ́n ti rìn káàkiri wọ́n ti lọ sí hospital wọ́n ti lọ sí churches lóríṣiríṣiríṣi o bẹ́ẹ̀ kò ṣàrọ̀ ọmọ bí nígbà tó bá di náà síbẹ̀ ọ̀rẹ́ ìyàwó ọ̀rẹ́ mi yẹn jọ lọ sí ọ̀rẹ́ ìyàwó ẹ̀ tó ló wá fàṣírí fún ọkọ ó ní tó bá ń sùn tó máa ń lálàá ìyẹn ti wá di ó ti bí ọmọ bíi mẹ́ta ọ̀rẹ́dì tó ẹ̀rí ọkàn ṣáà ń jẹ ó lọ máa tó àṣírí nǹkan tó ṣẹlẹ̀ fún ìyẹn ọ̀rẹ́ mi yẹn so finally kó ṣáà pé ó sọ fún ó ṣàlàyé fún onígbà tó ń jọ wà ní skul ni ìyàwó ọ̀rẹ́ mi yẹn pé ó ṣẹ́ oyún tó bíi mẹ́ta léraléra so ní final one tó wá ṣẹ̀yìn ó nígbà yẹn ó ní wọ́n wá yọ wíńbù inú ẹ̀ torí pé ó mu oògùn gbà yẹn so wíńbù ẹ̀ ti wá bàjẹ́ so òun ló dúró tì ń gbà yẹn òun ni dókítà dẹ̀ disclose fún pé ọ̀rẹ́ yìí ò kò lè bímọ mọ́ o so bọ̀dá kí ó ṣáà sọ fún lady yẹn after a year or 2 years pé o ò lè bímọ mọ́ o pé nǹkan tí dókítà sọ fún un nígbà yẹn lélẹ̀ so ìyàwó ọ̀rẹ́ mi yẹn kò dẹ̀ sọ fún so láti ẹ̀ láṣìírí ṣẹ̀ṣẹ̀ wá tú so ọ̀rẹ́ mi yẹn wà lọ approach ìyàwó ẹ̀ pé ṣé lóòótọ́ ni pé dókítà wọn sọ fún ẹ pé o ò lè bímọ mọ́ ó wá ní tó wá bẹ̀rẹ̀ sí ní sọkún ó ní iṣẹ́ èṣù ni pé bẹ́ẹ̀ ló ṣe rí so àwọn èèyàn ti wá ń gba ọ̀rẹ́ mi yẹn níyànjú pé kó lọ márì kó rí márì ó fẹ́ ìyàwó mi pé obìnrin ẹ̀ tán mi ẹ̀ka àwọn kan tó ń sọ fún pé kó dúró dolúwa pé ọlọ́run lè gbọ́ àdúrà rẹ̀ pé ìyàwó ẹ̀ sì lè bímọ fún so mo fẹ́ kẹ́ ẹ bá mi gba ọ̀rẹ́ mi níyànjú pé kó fi ìyàwó ìsílẹ̀ ní àbí kó lọ. ìyàwó alárédè náà dẹ̀ ṣe àwọn ìyàwó alárédè náà dẹ̀ ṣe àwọn ìyàwó tá a lọ sí tradition gbogbo ẹ̀kọ́ tó oríṣiríṣi náà ṣe mo ní ìyàwó alárédè dẹ̀ ni wọ́n. alárédè ni church wedding ni church wedding náà ṣe so ó wà confused báyìí ṣé kò ń fi ìyàwó yẹn sílẹ̀ ní after 16 years tó ti ń tàn pé so náà àbí kí òun kúkú gbọ́rọ̀ sí àwọn wòlíì lẹ́nu pé kò sí nǹkan tí ọlọ́run ò lè ṣe pé ẹni tí ò ní wúńbù kan tó lè bímọ tó kó gbà sí àwọn ìránṣẹ́ ọlọ́run lẹ́nu àwọn àtàwọn ọ̀rẹ́ àbí kó kúkú lọ fẹ́yàwó mi because age is no longer on his side. ẹ ṣe o iwájú ní ètò ẹ̀lú ẹ̀kalẹ́ o. ẹ̀kalẹ́ o ṣáṣírí kọ̀ọ̀kan ni. láti Àkúrẹ́ ni. ṣé àṣírí kọ̀ọ̀kan ni mà. Àkúrẹ́. ṣé àṣírí kọ̀ọ̀kan ni mà lè fẹ́ bá wa sọ lórí ètò ní ṣé àṣírí kọ̀ọ̀kan ni. àṣírí kọ̀ọ̀kan ni. ok ma you can go ahead. mo ní ọ̀rẹ́ kan tó jẹ́ wípé ọ̀rẹ́ ìmùlẹ̀ lè fi ẹ̀. ma ó wá ní mo ní ọ̀rẹ́ ìmùlẹ̀. ok ọ̀rẹ́ ìmùlẹ̀. Yes. Okay, like ẹjọ́ múlẹ̀ àbí ẹjọ́ close like ẹjọ́ make oath. Close ẹjọ́ like àti kékeré la fi ń bọ̀ ẹ̀wà bọ̀ obìnrin ni. Oh, okay. So ó wá láìpẹ́ ìpè jẹ́ wípé nǹkan kọ́ sórí yẹn short. Èèyàn tó ń fẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí kì í sàn kó ló bímọ ẹlẹ́ẹ̀kejì fún. Okay. Mo dẹ̀ máa ń rí bọ́kọ̀ yìí ṣe máa ń ṣe eré okùn wá jẹ́ kí n gbádùn mo wá ń fi láìpẹ́ láti sọ fọ́kọ̀. Àbí kí n máa sọ fún. Ok, ẹ come again náà kò yé mi. Ok, ẹlẹ́yìn tó ń fẹ́ ok, ó ti bímọ méjì báyìí. Ok, ó wà nílé ọkọ báyìí. Ó wà nílé ọkọ ẹ̀ bọ̀ kí n sọkọ ẹ̀ kọ́ ló lọ́mọ ẹlẹ́kejì. Ok, bọ̀ kí n sọkọ ẹ̀ ló lọ́mọ ẹlẹ́kejì. Bẹ́ẹ̀ni. Ok, òun ló sọ fún yín àbí òun gbé tó ẹjọ́ rẹ̀ ló fi jẹ́wọ́ fún yín. Ó ti jẹ́wọ́ fún mi torí ìgbà tí ọkọ ẹ̀ lọ sí Èkó tó lọ ṣiṣẹ́. Níyàn tó ti fẹ́ rí tipẹ́tipẹ́ ló sọ fún mi pé òun pẹ̀lú ẹ̀ padà èrè owó. Okay. So ló wá ìkọ́kọ̀ ẹ̀ tó dé ṣá bí eré bí àwàdà ṣá ó wá di pé. Ó lóyún. Ó dẹ̀ nígbà tó kọ ẹ̀ náà wá dé ọkọ ẹ̀ náà wá ṣe mọ́. Ẹ wò ó ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni gẹ́gẹ́ mo ṣe ń sọ. Àǹtí bọ̀dá àkọ́kọ́ tó pè pé ọ̀rẹ́ àwọn ti márì ó ti tó bí ọdún 16 báyìí. Tó sì jẹ́ pé ọ̀rẹ́ wọn ò rọ́ wọn ò gbọ́ pa wọn ò gbọ́ po. Ṣùgbọ́n lẹ́yìn òrẹ́yìn ìyàwó tí wọ́n fẹ́ sílé ọ̀rẹ́ ìyàwó ló wá lọ bá wọn lọ jẹ́wọ́ fún ọkọ pé ìyàwó yóò mà ti yọ nǹkan tó yí ilé ọmọ ń dúró síbẹ̀. Pé ńgbà táwọn jọ wà nílé ẹ̀kọ́ ló ti ṣẹ́yún bíi mélòó kan èyí tó ṣẹ́ kẹ́yìn ní dókítà àwọn òpè tán bá yọ kínní pé ó ṣeé ṣe bí abiyẹ kó bá bẹ̀ lọ. Wọ́n sì wá yọ wọn láwọn dókítà gan ò sọ fún pé òun nìkan ni wọ́n sọ fún torí òun lòún gbé àwọn jọ lọ bẹ̀ ní nígbà tó jájọ lẹ̀ pọ̀.
ó ní ṣùgbọ́n nígbà tó bá di ọdún kan lọ pé ǹjẹ́ mọ̀ pé dókítà máa sọ kí kan lọ́dún bàbá rẹ̀ náà pé ṣùgbọ́n ó ṣe ìgbéyàwó alárédè kò sì sọ fọ́kọ àti wọ́n ní church wedding ni wọ́n ṣe wọ́n ní church wedding báyìí ni wọ́n ṣe. ọkọ pé ohun tóun kan ń bẹ o bí òkan ń bẹ táwọn àwọn bàbá wa Kọ́láwọlé Ọláwìyí tó ń ṣe láyé ọjọ́ òun. ìjẹ́ mọ̀ pé àwọn kan náà lè máa gbọ́ ètò lọ́wọ́lọ́wọ́ báyìí kó máa dojúkọ àwọn ìṣòro wọ̀nyí àmọye nǹkan tán ti pè wá síta àti gbọ́ tẹ́ pé lẹ́yìn òrẹ́ yẹn àwọn kan á pè lábẹ́ aṣọ pé ìjẹ́ mọ̀ pé kan báyìí báyìí náà ń ṣẹlẹ̀ sí mi bí àtẹ̀lóhun tiẹ̀ ń kọjá ní mọ́tò lòun wà pé nǹkan tún sí ni òun travel lọ ni òun kàn tún nǹkan wá sákùrẹ́ ni òun dì gbọ́. ẹ̀fọ́ sójà kan náà ti pè wá rí ńgbà pé díẹ̀ ló kù ìyàwó òun pé òun kò ń gbà ṣe òun pé àṣìpá ipò òun lo maṣọ́rìtì ní ìbọn pẹlẹbẹ tó ń bẹ lọ́wọ́ òun tóun dédé bá ọkùnrin lórí ìyàwó nu yàrá òun pé òun bá di pé òun ló kó èèyàn lẹ́yìn ṣùgbọ́n òun lo maṣọ́rìtì ló dùn sẹ́yìn. ẹ wo aago ìléwọ́ tó wọlé agbára fún àwọn tó ń gbọ́ wa fún gbà kan tẹ́ ẹ fi máa dá sí yín àṣálẹ́ òun náà ní 08055511110 tàbí 07066771822 kò lè fi máa dá sí ní àṣálẹ́ ẹ jẹun tó wà bí ẹ ló ẹ kálẹ́ o. Churchillkay. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ fètò. ẹ ṣeun. ìyá kàṣàfà ló gbé láti àìdí òpèsè. ẹ ṣé bà mí. ìyá náà kan tí màá yẹn sọ ni pé wọ́n ti yọ ilé ọmọ wọ́n ti gbé ilé ọmọ àgbẹ̀dù ẹ̀ kú pé kò sí ilé ọmọ bẹ̀ mọ́. èmi ò lè advice rẹ̀ pé ohun tó máa bá ọ̀rọ̀ yẹn lọ láti nǹkan bí 16 years tí ò sì ṣe péré kó wá ọkàn péjì kó wá ìyàwó mi síwájú kó fi sílẹ̀ o. nǹkan tí onítùmọ̀ táwọn ọmọ ọmọ sí tí òtún téèyàn rọmọ sínú ajáde àgbọ̀n téèyàn ní ajáde àgbọ̀n lèèyàn fẹ́ máa rọmọ sí kó wá ọkọ sọ fọ́ọ̀rẹ́ rẹ̀ kó wá ìkan kó ìkejì kó wá ìyàwó mi o. ìyẹn lọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn lédi ti gẹ́ẹ̀ tó ó pin nǹkan ṣèlá tó jẹ́ pé òun àtọkọ yẹn wọ́n close dáadáa ó dẹ̀ mọ sígìrì tó wà láàrin òun àti ìyàwó òun pẹ̀lú ọkọ yẹn tó bá tèmi ni màá gbà mọ́ pé kọ́mọ̀ sọ̀rọ̀ yẹn bọ́ta àbíkọ́ tó bá sọ̀rọ̀ yẹn bọ́ta kẹ́tẹ́kẹ́tẹ́ ló máa rí wọ́n di pé òun ni máa forí ẹ̀ fagbọ́nú ọ̀rẹ́ méjèèjì yẹn wọn àti ọ̀rẹ́ rẹ̀ àtọkọ rẹ̀ ọ máa lẹ́rìí ẹ̀ méjèèjì papọ̀ ni kó mọ̀ wò wọ́n kó mọ̀ gbàdúrà pé kọ́nà kó tú wọn láṣìírí ni ọ̀rọ̀ tó yẹ pé ọ̀rọ̀ mi àmọ̀yẹ ọ̀rọ̀ mi tá a sọ ọ̀tọ̀ ní nǹkan bíbi tí ọ̀rọ̀ yọ ṣà sí. òun lè tẹ́ pọ̀ fẹ́ sórí fóònù báyìí kó kílé ọ̀rọ̀ ọdún kó lọ dibi mọ́ ọ lọ ó mọ̀ sọ o. ìṣòro ìwòye ti tèmi ni òkú mọ̀ kan sí nínú àdúrà ni pé kọ́nà tó tú wọn láṣìírí ni. tó bí ẹ pé tó gan. hello ẹ kálẹ́ o. hello ìyẹn hello. ẹ mọ̀ ní wálẹ̀. ẹ ṣeun ẹ kálẹ́. ẹni ojú la gbọ́ lọ. ṣé látàárọ̀. ẹ ṣeun. níbẹ̀ ló pé láti dàgbò lábẹ́ bí àná. wọn lágbára ní kúrò ayé. èèyàn bẹ̀rẹ̀ ọkùnrin àkọ́kọ́ yẹn ó ti mọ tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ìyá kò máa pọnmi sínú ajáde àpò. tó bẹ́ẹ̀ bá kó tẹ̀síwájú láti ti wà lọ́wọ́ ẹ̀. wọn ni kó forí tì í ó lè forí tì í kó má sí kankan o. nígbà tó ń ṣe gbogbo nǹkan nílé mo ti fọwọ́ ẹ̀ síra ẹ̀ tó bẹ́ẹ̀ bá ó wá lómi ìsíwájú ó má kàn jẹ́ pẹ́ ní ẹ̀mọ́ kó dẹ́ mọ́ ìkejì ẹ̀ lágbára. ìjọba ọ̀rọ̀ yẹn bá fẹ́ sí kàkó nǹkan bí èlò ìṣẹ̀lẹ̀ àbárábìnrin yẹn adalérú tó kó dákẹ́ kó máa wòran tó mọ̀ pé àṣírí máa tú ètò bá ti dèjì kalẹ̀ má tẹ̀gàn ní pé bá ló ṣe mọ̀ bá ló ṣe ṣe gbogbo ẹ̀ tó bẹ́tà tó bí kàṣírí kó tí kàṣírí wá tó bá wọ̀n ìrìnàjò fún wíwọ̀ tó lè sọ tó dákẹ́ gbọ́dọ̀ tí ìjọba gbọ́ èèyàn sọ ẹ̀yìn wà lè lágbọ́ lọ ìkọ́ṣẹ́ dákúdákú. ẹ ṣeun jókè. hello. ẹ kálẹ́ ma mọ́mí àná ti kọ́ nìyẹn. mọ́mí àná ti àtijọ́ ká. ẹ kọjọ́ mẹ́ta mà. oṣù tó máa tù yín lára. àmín máa tẹ̀yìn náà mà. àmín. ẹ̀sà yìí nǹkan tí mo fẹ́ sọ nípa ti àkọ́kọ́ yẹn tí ó lóyún tó rẹ̀ ti fẹ́ ṣẹ̀ṣẹ̀ àfọ́fà obìnrin yẹn ni òkọ́kùnrin yẹn kó lọ wá ìyàwó kó fẹ́ o kó má jẹ́ kó. wọ́n mà ní church wedding làwọn ṣe ṣé mọ̀ pé church wedding wọ́n ní ẹnikẹ́ni tọ́nà bá so pọ̀ ẹni kọ́ kẹ́nikẹ́ni má ṣe yàwó tọ́nà bá. mo mọ̀ okay. ogun mẹ́ta ló wà láyé ogun ọlọ́run wà o ogun àfọ́fà wà ogun ìdádúró wà tó torí bẹ́ẹ̀ ogun àfọ́fà ni obìnrin yẹn fà o ó má fi jẹ ẹ̀kọ́ bẹ́ni ẹlẹ́ni tó wọ́n á gbàdúrà àìmọye ẹni tó ń ṣe wẹ́ẹ̀dì tó ń túká wọ́n á túká wọ́n á sọ fún pásítọ̀ àti ìdàdúrà ìtúsílẹ̀ fún wọn tó kó lọ fẹ́yàwó kò dáa nǹkan tó ṣe yẹn ò dáa kò dẹ̀ tó
ìyẹn bẹ́ẹ̀ kí yẹn ṣáà lọ fẹ́yàwó kó má bàa káàkó lórúkọ Jésù Ọlọ́run wà pẹ̀lú wọn. tó ti èkejì yẹn náà obìnrin tó ní òun fẹ́ sọ kò ń ṣẹ́nu ẹ̀ ló yẹ tó kàn lè máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́ kó kọ́lọ́run tí wọ́n láṣì tàbí kó pe kí ẹ̀yìn pé ó ò ṣe kúkú sọ fọ́pọ̀ ẹ̀ tí ò bá dẹ̀ lè sọ fún kó máa gbàdúrà pé kọ́lọ́run tí wọ́n láṣì rí kò ń ṣe ẹnu ẹ̀ ló ti yẹ kọ́gbọ́n torí òun gan ológun tiẹ̀ tó ń jà tó kọ́ má tó di pé ó pàkún ṣòro ayé. àwọn àtẹ̀sọ bẹ́ẹ̀ ṣé wòlíì nìyí ni wọ́n mi àná yín tì ṣé wòlíì nìyí ni. oníkálukú ló lóògùn. tó ìkan tèmi náà fẹ́ sọ náà nìyẹn pé kò sẹ́yìn tí ò lóògùn tó ìkan tèmi fẹ́ sọ náà nìyẹn pé wà tẹ́lẹ̀ so. ẹ wo ètò ọgbà ìfẹ́ lẹ̀ ń gbọ́ lórí ìkànnì ok ẹ jáwọ́ tó wà ní hello ẹ kálẹ́ o. ẹ kálẹ́ sá o. ẹ ṣe o àbí ẹ ṣe o wa. nǹkan tẹ́mi kan fẹ́ sọ ni pé Ọlọ́run kó ṣàánú fún gbogbo wa. ó ń ṣẹnu ìránṣẹ́bìnrin yẹn ló yẹ kán ti gbọ́ torí ó fi ọ̀rọ̀ àṣírí hàn ni tí ò bá sọ fún un kọ́ tó lè tó ìránṣẹ́bìnrin yẹn náà ó kàn bá yí ẹ lọ. ó ti sọ fún àṣírí ló jẹ́ nǹkan tó kàn yẹ kó ṣe ni pé kó máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́ pé tó bá tiẹ̀ fẹ́ mọ̀ kó mọ̀ nílànà bòmí Ọlọ́run ní farapamọ́ jẹ wá níyà o Ọlọ́run jẹ wá níyà Ọlọ́run á dẹ̀ ràn yín lọ́wọ́ ẹ̀yìn lóògùn ásídẹ̀ǹtì wọn Ọlọ́run á dẹ̀ ràn yín. ìmẹ̀ máa ṣe gan ma ìṣẹ̀lẹ̀ dàrọ̀ ma ẹ̀sùn ma. Just dey carry me dey go for where I dey gbadun myself while you dey sweet me Churchillkay on the Churchillkay. ẹ jẹ́ àtúntò ọ̀rọ̀ yìí mú ẹ̀yìn fún àwọn tó wáyà ṣe ń darapọ̀ mọ́ ní àṣálẹ́ yìí. ètò ọgbà ìfẹ́ lẹ̀ ń gbọ́ o lórí ìkànnì ẹnìkan ló pè wá tó ní àwọn ní ọ̀rẹ́ kan tó jẹ́ pé ọ̀rẹ́ wọn yìí wọ́n ti márì ó ti tó bí ọdún mẹ́rìndínlógún báyìí ṣùgbọ́n wọn ò gbọ́ pa wọn ò gbọ́ po wọ́n ṣáà ń gbàdúrà wọ́n ń wojú Ọlọ́run ṣùgbọ́n lẹ́yìn òrẹ́yìn ọ̀rẹ́ ìyàwó àwọn ló wá sọ̀rọ̀ kan fún àwọn pé kọ̀ọ̀kan máa ṣẹlẹ̀ nígbà tí àwọn bẹ́ ilé ẹ̀kọ́ gíga pé ìyàwó ẹ̀ ti ṣẹ́yún bí ẹ̀mẹ́ta o tó sì jẹ́ pé lẹ́kẹta ó fẹ́ níbi complication tó jẹ́ pé ibi ilé ọmọ ẹ̀ wọ́n yọ jáde ó lóun fúnra ẹ̀ gan wọn sọ fún pé òun ni wọ́n sọ fún tó jẹ́ pé lẹ́yìn ọdún kan lọ́jọ́ wa sọ pé ọ̀rẹ́ ǹjẹ́ o mọ̀ pé nǹkan báyìí ni tó túbọ̀ sí pé ìyàwó náà tiẹ̀ ti mọ̀ pé lẹ́yìn ọdún kan gbà tó kàn bẹ́ẹ̀ ṣẹlẹ̀ pé báyìí ni ọlọ́sìn wàá má rí wọ́n ṣe ìgbéyàwó alárédè ṣùgbọ́n láti gba ẹ̀wọ̀n gbọ́ pa wọn gbọ́ po ọkọ wọn wò pé kí ni kò ń ṣe wọ́n sì ṣe church wedding ṣé kò ń lọ fẹ́ ìyàwó míì ni àbí báwo ni àbí ṣé kókó lọ bímọ síta ni àbí báwo ni kò ṣe àbí kókó ọ̀fẹ́ lòmíì kókó bímọ fún kó sì mọ̀ pé bí àwọn ọmọ lẹ́ni ń jẹun kó kú gbẹ́lẹ̀ kó gba kámú pé ìyàwó mi lélẹ̀ torí forever àbí báwo ni ṣe ń sọ ní for better for worse kan náà ń pè ẹlẹ́ẹ̀kejì ọláwọn ní ọ̀rẹ́ tó jẹ́ pé wọ́n ti wà nílé ọkọ ó ti lọ́mọ méjì ṣùgbọ́n ọmọ ẹlẹ́ẹ̀kejì tó ń gbé fọ́kọ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó ní kì í ṣọkọ ẹ̀ ló ní pé àwọn ló ṣe bẹ́ẹ̀ tó já tó ń jẹ́wọ́ fún àwọn. ó ní ṣùgbọ́n àwọn gẹ́gẹ́ bí èèyàn kan ẹ̀rí ọkàn kò sì jẹ́ káwọn gbádùn àwọn wò pé àwọn sì close mọ́ ẹbí òun dáadáa pé ṣé káwọn lọ sọ fọ́kọ ẹ̀ ni pé ẹ̀bọ̀dá àbí bros àbí ọ̀rẹ́ ọmọ ẹlẹ́ẹ̀kejì tó yẹn máa gbé fún yín kì í máa ń ṣẹ̀yìn lẹ́ẹ̀ máa ní wọ́n ní kí ni káwọn ṣe àgbè ìléwọ́ tó wọlé agbára tẹ́lẹ̀ pèsè ní àṣálẹ̀ ó náà ní 08055511110 tàbí 07066771822 ẹ jẹ́ mi ò tó wà lápá bí ẹ̀ ló ẹ̀ka lẹ́ o ẹ̀ka lẹ́ o ẹ̀ka ẹ jẹ́ ń gbé mi tẹ́ bá ti ń pè wẹ́ máa súnmọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ rédíò yín ó ń hó sí mi létí ẹ̀ ló ẹ̀ka lẹ́ o. ẹ̀ka lẹ́ máa ẹ ṣeun ma. mò ń gbọ́ yín. èmi ń gbọ́ yín kétékété o mò ń gbọ́ yín mà. yes ẹ ṣeun ma. mo fẹ́ dá sí ti ọkọ àtìyàwó yẹn. ó yá ẹ dá sí ẹ dá sí. ọkọ àbáṣì ọkùnrin yẹn kó lọ
kó lọ ní woman friend síta kó máa bímọ fún Hmm. tó bá sọ pé ó fẹ́ fi léèkì yẹn lẹ̀ ìyẹn lè para ẹ̀ Hmm. torí pé wẹ́ẹ̀dì ni wọ́n ṣe máa woman yẹn ò sọ àṣírí fún un Hmm. bẹ́tà kó lọ fẹ́ lòmíì ta kó fún lóyún tó fi yẹn sílẹ̀ ilé ẹlẹ́ẹ̀kejì ẹ̀ má lọ para ẹ̀. ok ẹlẹ́ẹ̀kejì wa ń kọ́ mà ṣá ẹlẹ́ẹ̀kejì ń kọ́ ṣe gbọ́ tẹ́lẹ̀kejì ẹni tẹ́lẹ̀kejì ń kọ́ mà. ẹlẹ́ẹ̀kejì pé ọlọ́run adáríjì o Hmm. ká mọ̀ ìyẹn gan ìgbà tó wò dáa ìwà burúkú ìwà tí ò dáa bọ̀ kí ọ̀rẹ́ ẹ̀ kó má líìkì síkírìtì yẹn Hmm. tó bá líìkì síkírìtì yẹn ó lè gba anywhere yọ sí o Hmm. kó má líìkì ẹ̀ rárá kó fi wọ́n sílẹ̀ ẹ̀ ló sà. mo ń gbọ́ yín èmi ń gbọ́ yín àbí nẹ́tíwọ́ọ̀kì yín ni. Ok. ok ẹ ṣeun mà ẹ ló ẹ kalẹ́ o Churchillkay. ẹ kalẹ́ ṣe ń gbọ́ mi Churchillkay fúnra ẹ̀. ẹ kalẹ́ o Tọ́pẹ́ power line kọ́ nìyẹn Tọ́pẹ́ power line náà ni. ẹ kalẹ́ bà mí ẹ kalẹ́ ẹ máa kúṣẹ́. ẹ ṣeun o ọpọlọ yóò ní jẹ́ bàlágbà. àmì ò bà mí. sẹ́rí lórí kọ́tẹ́ mú wáyé. Hmm. ìkọ́ gidi ni o. Hmm. sẹ́rí lórí obìnrin tó ní wọ́n yọ ẹdí ọmọ ìbú rẹ̀. Hmm. ẹ má jẹ́ ìlú gọ́gọ́ ni. Hmm. sẹ́rí advice tí mo lè fún ọkùnrin. Hmm. kó fi obìnrin yẹn kó fi lẹ̀. Hmm. ẹgbẹ́ ti bẹ́ẹ̀. ń gbọ́ yín. tó kó wá lọ márì síta. Hmm. tó bá márì síta. Hmm. tó bá ti bímọ fún. Hmm. orí ọmọ sẹ́rí obìnrin tó náà gbé ọmọ kúrò yẹn kò sí kan tẹ́lẹ̀ ò lè ṣe lóòótọ́ o. Hmm. tó orí ọmọ ló pọ̀ mọ́ wáyé wọ́n tó bá ti bímọ yẹn tó gbé ọmọ yẹn wálé ó ṣàlàyé fún pé òun ti bímọ o torí tó bá nífẹ̀ẹ́ ó sì lè dúró tó ó fúnra lára ẹ̀ ló máa kẹ́rù ẹ̀ jáde Hmm. ẹ ti jẹ́ ìsìnkú yẹn bẹ́ẹ̀. òun fúnra ló máa kẹ́rù ẹ̀ jáde tó kó ra márì síta jẹ́ tó bímọ fún tó mọ̀ pé tó bá ti bímọ síta yẹn obìnrin yẹn láìsí kó dúró ó dẹ̀ láìsí kó máa lọ fúnra lára ẹ̀. bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì yẹn bẹ́ẹ̀ ni. ó ti irú ẹ ti ṣẹlẹ̀ sí sàkánì mi rí o Hmm. reality gidi ni Hmm. àbúrò mi kan ló ṣẹlẹ̀ sí Hmm. tó ó ti bímọ mẹ́ta Hmm. ẹ méjì ní ti àbúrò mi yẹn yé. ẹyọ kan tó kù kì í ṣe tiẹ̀ Hmm. báwo lẹ̀yin ṣe wá mọ̀. gọ́ọ̀mẹ̀ntì ibi tí mò ń lọ nìyẹn kẹ́rí àṣẹ pásítọ̀ mọ́sọ́lì àti sọ́ọ̀ pásítọ̀ lórí ẹni tó ní ẹlẹ́kẹta yẹn. yé ẹ nídìí àti sọ́ọ̀rì àti sọ ìkan ṣẹlẹ̀ ẹ̀wá tẹlifíṣẹ́rì ó lè gbé sẹ́rì àti sọ. ṣọ́ọ̀ṣì wọn ló ní ìgbélé wọn á lọ ṣọ́ọ̀ṣì yé. àṣẹ ṣọ́ọ̀ṣì tó ti ní ìgbélé àṣẹ wọn ti ń ná fún ara Ah. wọn nínú ṣọ́ọ̀ṣì. kan bẹ. tó ìgbà tí oyún ṣáà ti dé àbúrò mi ló ra ẹrù ọmọ yé. òun ló ṣe nẹ́mì ẹ̀ òun ló ṣe ẹ́fíìtì ẹ̀ tó ìgbà tó ṣàṣẹrù tọmọ dàgbọ́ ọmọ ti lò bí 3 years Hmm. ìgbà tó lò bí 3 years yẹn bẹ́ẹ̀ ni. ìgbà tó wá yá ọkùnrin yẹn ṣàwọn sọ pé eléyìí ò jọ àwọn tó kù Hmm. kò jọ wọn àdéhùn dé ó ṣàn pọ̀ fún obìnrin yẹn Hmm. wà lẹ́tà láì obìnrin yẹn jẹ́wọ́ o yé. obìnrin yẹn fúnra lára ẹ̀ ló jẹ́wọ́ pé kì í ṣe òun lẹ́lẹ́kẹta yẹn Hmm. obìnrin yẹn fúnra lára ẹ̀ ló jẹ́wọ́ kì í ṣe anybody ló sọ fún ó yé mi. àdéhùn dé ìṣá obìnrin yẹn ó ṣàní kó máa lọ láyà àtàlàṣà kó fẹ́ mọ́dé ní o Hmm. ó gba ti ọwọ́ ọmọ ó gba méjì ọwọ́ ẹ̀ yẹn ẹyọ kan tó kù ó ní kó lọ gbé fún pásítọ̀ ó Hmm. ṣàgbé jáde àti pásítọ̀ o àti ẹ̀ o kò sẹ́ni tó fẹ́ Hmm. ó wá pàdánù ọ̀nà méjì. God bless you Hmm. ó tún pàdánù ọ̀nà méjì Hmm. tó ra jọ̀wọ́ ẹ̀ ọ̀rẹ́ mi yẹn ti níyàwó mi báyìí ó dẹ̀ ti bímọ fún Hmm. tó kò sí wọ́ọ́rọ́wọ́ làṣírí máa tú tó kò ní ìdìgbé ẹnìkan lọ máa jẹ́wọ́ fẹ́ nìkan kó lọ máa tú àṣírí ẹ̀ kó fi ilẹ̀ o Hmm. àṣírí sì máa padà tú o Hmm. tó kó ra sílẹ̀ jẹ́ bẹ́ẹ̀ olóní yàrá ẹ̀ àṣírí ẹ̀ máa tú. ẹ ṣeun bá mi ẹ ṣeun ẹ ṣeun nǹkan bẹ o nǹkan bẹ àwọn ẹlẹ́ran pé ní nǹkan bẹ ẹ wo ok hello ẹ kalẹ́ o hello ẹ ti wà ń bẹ o
Ẹ kálẹ́ sà. Yes sir. Ẹjọ́ nípa tí ọkùnrin yẹn. Yes sir. Kí ọkùnrin yẹn tó bí ó fi ọmọbìnrin yẹn lẹ̀. Church wedding or court wedding àbí kó fi lẹ̀. Because ní ìbẹ̀rẹ̀ wa kò fi òtítọ́ bá ọkùnrin yẹn lò. Bẹ́ẹ̀ni. Kò sọ ọ́tọ̀ fún. And anything tí foundation tí ó bá ti lóyún òtítọ́ nínú wọn kò láti níbẹ̀. Bẹ́ẹ̀ni kò fi òtítọ́ bẹ̀rẹ̀. Ìkejì dẹ̀ ni pé ti ọmọbìnrin yẹn. Bẹ́ẹ̀. Ẹ bá wádìí ọmọbìnrin yẹn gbogbo tó wá sọ̀rọ̀ yẹn tó ló ń fi ẹ́ lọ sọ̀rọ̀ mú kíní. Ìlara wà lára ẹ̀. Bẹ́ẹ̀ni I love the question you ask that. Kí ló dé ọ́fìn náà kò tí ì fẹ́ kò tí ì lọ́kọ̀. Kí ló dé tó fi jẹ́ pé ṣé wọ́n fi rán ni ẹ kò lọ sọ fún ẹ sà ṣe ẹ̀yin náà sọ pé kéèyàn ṣerú bẹ́ẹ̀ sí yín àbí sọmọ yín no ẹ má tiẹ̀ ẹ má rò bẹ́ẹ̀ gbogbo kí ni wọ́n yà fi kọ́gbọ́n ni bó lẹ́nìkan pè wọlé báyìí ọlọ́yin tó ń wọ dáadáa ní nìkan pè wọlé tó ń fẹ́ dídì sọ ẹ̀yin lẹ drop ẹ̀mí kọ́ o ṣùgbọ́n tá a bá ń pè nǹkan pé ká fi kọ́gbọ́n kò sí nǹkan tí àbí kaná tí wọ́n á ṣe tí wọ́n wá pè wọlé ńkọ́ mi fẹ́ kí a dẹ́bi lu pé torí pé èèyàn kan pè wọlé tó ń tà láti gbogbo eléyìí náà a fi kọ́gbọ́n ìwọ́n lẹ́yìn kan pè wọlé bóyá àdádókò rẹ̀ tọ́pẹ́ pa olóṣèlè sábúrò nǹkan so ẹ wá ní pé owó kí ni wọn yóò ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ sí yín sà ṣé inú yín máa dùn lẹ́tà kẹgbẹ́ tí wàá dàgbà àbí ó ṣẹlẹ̀ sí ọmọ tẹ́ ẹ bí ṣé inú yín máa dùn ẹ má jẹ́ àsọ̀rọ̀ kùgbàkùgbé sí ẹnikẹ́ni tó bá láǹfààní láti pè wọlé àbọ̀ bí ó lè máa wò pé kìá gbogbo kí ni wọn yà fi ń kọ́gbọ́n ni àwọn kan mìíràn táwọn wò nínú fíìmù tó jẹ́ pé ó ń ṣẹlẹ̀ lóòótọ́ èmi tó ń ṣẹlẹ̀ ní reality àmúyẹ àwa gan kan mí gan táà kí n sọ gan pé kan táwọn mí gan dánwò lábẹ́lẹ̀ kọ́ ló ń gbà wá pé kan táwọn mí gan àwa èèyàn kan táwọn dánwò lábẹ́lẹ̀ lẹ́lòmíì tẹ́ ń wò pé ó jẹ́ ìràn ìbẹ́nìkan tí wá bí ẹnìkan ti pèrè tó ní òun ká ìyàwó òun mọ́rí pásọ̀ tó pè sórí orí ètò yìí ẹ̀ ló ẹ̀ka lẹ́ o. Yes sir. Ẹ ṣeun. Ṣé orí tàwọn ọkọ yẹn ọlọ́kùnṣọ́ ọ̀rọ̀ láyé ni. Kan tí màá kọ̀ sọ́nà tó bá lè tó kó máa fẹ́ wúmà yẹn lọ kó lọ bímọ síta. Ọjọ́ tí ìyẹn náà bá mọ̀ wọ́n á jọ sẹ́tù ẹ̀ náà ni. Ìyẹn nọ́mbà 2 yẹn sọ fún obìnrin yẹn kó má sọ o. Irú ẹ̀ pọ̀ sí gbòòrò. Lágbára báyìí. Ọba fún ọba lọ sọ pẹ́rẹ́ orí ẹ̀ láti fọ́ gbàgbọ́ yẹn. Obìnrin yẹn lè mọ́kọ mọ̀fẹ́ tó wà lára àwọn méjèèjì. Tó o kó máa wulẹ̀ sókè wàdá kó máa wò wọ́n. Tó yẹ sọ́yìn náà dáa ṣùgbọ́n kó máa wò wọ́n. Irú ẹ̀ pọ̀ sí tó bá kọ́ pa ìyàwó mẹ́wàá jọ wọ́n á rí 6 ń bẹ̀. Yé. Ó pọ̀ sí gbòòrò àti rẹ̀rẹ̀ òun lẹ́bi tí wà oríṣiríṣi pọ̀ sí gbòòrò. Ọ̀rọ̀ ọmọ mi tó yẹ kí a máa lu àwọn bàbá ọmọ mi pa bàbá ẹ̀ kò sọ́mọ tó lè pa bàbá ẹ̀ tó bá tó máa lè. Ẹ̀gbà gbàgbọ́ lórí tí ìgbà tó máa sọ fún abákẹ́ jíún. Ìgbà tó fẹ́ kú dànù á kọ̀ pa fọmọ mi. Ẹ ṣeun ló ẹ ló ẹ kalẹ́ o. Ẹ kalẹ́ o. Mo wà pẹ̀lú yín mò ń gbọ́ yín. Okay sir. Ẹ̀yà alákọ̀ọ́kọ́ ẹ̀. Bẹ́ẹ̀. Ó ti yé alákọ̀ọ́kọ́ ó ṣe wà ẹ̀ ó ṣe pé ẹgbẹ́ sọ wípé a lọ wá gbẹgbẹ síta. Adèṣe ọ̀gbẹ́ kó wá fi ọmọbìnrin yẹn lẹ̀ o because just a wedding, either a church marriage or court marriage or whatever person. Channel KGN. Don't you consider as the room to overload? You know, téèyàn bá ti pè wọlé mi fẹ́ kí èèyàn pè wọlé ṣe bó pè wọlé tó gba advice ni ìjẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ mi wà tó ń ṣẹlẹ̀ sí yóò tiẹ̀ pè wọlé rárá tó sì ń gbìyànjú àti ṣerú kan bẹ́ẹ̀ àti ṣètò kan níbi ní ọdún tí ó kọjá ni tẹ́nìkan pè pé òun ní kóun wọlé gan ni kóun ra gbé nǹkan jẹ ṣùgbọ́n olóníkọ́ta kan ra sọ gẹ́lẹ́ lórí ètò ìjọ yẹn kóun ló jẹ́ kóun ra change ọkàn ẹni ẹ̀nà dẹ̀ ní pè níjà kan tó ní ṣe pẹ̀lú relationship ni tó ló jẹ́ kóun ra change mind yẹn ẹni yẹn pè wọlé life ni àwọn tó bá rántí gbọ́ ètò yẹn dáadáa ní ọdún tí ó kọjá àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ̀yin kan tẹ́ ń pè wọ́n tẹ́ pé ẹ ò lè sọ àwọn nǹkan àṣírí bí kan tí ọ̀gá yẹn sọ pé 10 lóòótọ́ ṣé 10 ò ṣẹlẹ̀ ni àwa ní ká gbé kíní DNA síta báyìí ṣọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin ayé òde òní ṣán lè dúró a gbé DNA wọ́n yá fẹ́ ṣe DNA ó yá máa bọ̀ ṣe lọ́kàn àwọn ọmọ ẹ wà
Ọlọ́run gba àwọn èèyàn and the funniest part àwọn ọkùnrin náà ló sì ń ṣe kinní ọ̀hún àlòmíì tó wà nílé ọ tó níyàwó sílé náà ni o. Ẹ jẹ́ ń gbélé last caller àfi ṣe pápápá few seconds. Hello. Last caller. Ẹ kálẹ́ sà. Yes sir. Ẹ jẹ́ mọ̀ kó tó wà mẹ́. Mi mọ̀ yín lè máa ṣàlàyé sà. Ti obìnrin ilé tí tó ní òkú ti dùn mọ́ yẹn. Bẹ́ẹ̀. Èmi ò lè rọ ọkọ yẹn kó fi ọkùnrin ẹsẹ̀ o. Kó má lù tó yàn lọ́rùn. Kókó sì dọ́gbọ́n sí kó lọ fẹ́ ìyàwó níta. Kó má fi lé o ó lè lọ kúta nù. Tòró ti mú àṣírí tó wà ń bẹ̀ ní o ṣe sọ fún. Ìkejì wọ́n kàn ń bí mu ọ̀rẹ́ tó sọ pé òun mọ àṣírí ẹni. Ọ̀rẹ́ yẹn kó máa ń fa ìdí kàṣírí rárá. Problem tó ń dé tó bá lọ ní ìkẹ́ òun náà lè má rọkọ mọ́ ó lè má rọmọ bí mo láyé. Torí ìyàwó yẹn á bá fa débi kan tó jẹ́ pé ọmọ kan fẹ́ sí kò ní ọkọ. Ẹ ṣeun. Àdúgbò gbogbo àwọn tẹ́kọ́ síbẹ̀ tó ti pè lórí ètò ní àṣálẹ́ yìí torí àkókò ti lọ àròjọ musolókun ẹ fẹ́ pè mí lónìí tẹ́ fẹ́ bí mí ni pàápàá jùlọ ẹ̀yin ń wá ọkọ ẹ̀ ń wá aya ni ìyẹn ọkọ aya tòótọ́ ni o tẹ́ẹ̀sì serious ni o àti ìyàwó tòótọ́ aago ìléwọ́ tèmi náà tó jẹ́ pé orí WhatsApp mi ní kẹ́ pè mí lálẹ́ ọ̀la sì bẹ́tà ọ̀ pé màá sì wà nù sílò kékeré wọn máa da kọ́ọ̀bù mi ń sìn bọ́ ẹ kò lè drop message lórí WhatsApp nọ́mbà mi náà ni 080 62 20 24 19 080 62 20 24 19 ẹ má gbàgbé pé ètò náà ó ń fẹ́ onígbọ̀wọ́ o 080 62 20 24 19 òun náà ni aago ìléwọ́ mi òun náà ni mò ń lò lórí WhatsApp 080 62 20 24 19 orúkọ tèmi olùkọ́ ọ̀dẹ́ Àjàyí Churchillkay làwọn tèmi pè mí àwo tí sọmọkè tó bá jẹ́ díkẹ́ náà MC with MSC mo dúpẹ́ lọ́wọ́ ìyẹn ọ̀rẹ́ dọ́là tàjọ ṣe papọ̀ ní àṣálẹ́ yìí Yusuf náà ń bẹ lápá bí náà àjọ ń wojú ara wa ni mo kí ẹnjìníà náà tó wà ní di ẹ̀rọ alátagbà lọ́sẹ̀ tó ń bọ̀ lágbà Ọlọ́run látún máa láǹfààní láti pàdé ó dàbọ̀. Ó fi ṣeré ó ti bẹ̀rẹ̀ wò wẹ̀ fi.